àṣírí ńlá rèé o nípa ìdí tí olóògbé Morenikeji Egbin Orun fi máa ń fi gbogbo ìgbà ayé ẹ̀ tẹra mọ́ nǹkan funfun ṣáá. Ọ̀rọ̀ lórí irú ẹ̀dá tí Ọlọ́run dá olóògbé Morenikeji Egbin Orun ṣe ọ̀pọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló kúkú ti ń jà rìnrìn láti ìgbà tí ìròyìn ikú olóògbé náà ti jáde sórí ayélujára. Lára ohun tí àwọn kan sì ń sọ ni wípé kí ló dé tó fi ṣe wípé gbogbo ìgbà ayé olóògbé náà nǹkan funfun ló máa ń wọ̀. Bó bá fẹ́ wọṣọ aṣọ funfun ni, bí ó wọ bàtà funfun ni, ó tún ra mọ́tò funfun. Kódà nígbà tí ó tún kọ́lé tí ó kọ́ plaza, ọ̀dà funfun ló tún lò, tí kì í bá ṣe pé ó lọ́wọ́ kankan nínú. Ọmọ ẹ̀dá dámọ̀. Àṣírí ọ̀hún rèé o látẹnu Egbin Orun fúnra ẹ̀ kó tó jáde láyé. Ìkànnì DigiNaija Television rèé, ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ láìkí fídíò yìí, ẹ fèrò yín sí comment, kẹ́ ẹ sì máa bá mi share ẹ̀ sórí gbogbo ayélujára. Ṣé ká ní olóògbé Morenikeji ti mọ̀ wípé irú ọ̀rọ̀ yìí á jẹyọ lẹ́yìn tí òun bá papòdà ni? Torí àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ rèé o lórí ìdí tó fi ṣe wípé nǹkan funfun ló yàn láàyò láti máa fi ṣẹ̀ṣọ́ òun rèé. Aláàjì ni bàbá mi, do àwọn ẹlẹ́sìn kẹta ní bàbá màmá tó bí mi lọ́mọ. Àmọ́ aṣọ funfun tí mò ń wọ̀ kì í ṣe pé mò ń wọ̀ láti kékeré o. Mo máa ń wọ aṣọ aláràǹbarà bíi nọ́mà èèyàn náà látẹlẹ̀. Àmọ́ ìgbà tí ìpè orin bẹ̀rẹ̀, Olúwa dìídì sọ fún mi ni. Nígbà tó ti fún mi lórúkọ Egbin Orun kò kú yé mi fúnra mi tẹ́lẹ̀. Nígbà tí mo wádìí lọ́wọ́ ẹ̀mí mímọ́, mo padà mọ ìtumọ̀ orúkọ yẹn. Mo dẹ̀ tún fi lọ àwọn tó jẹ́ àgbàlagbà, kí ló ń jẹ́ gbin? Wọ́n ní ẹranko ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣẹ́ran ni mí ni? Wọ́n lò kì í ṣẹran. À ń fi ẹ́ ṣe àkàwé àwọn tó rẹwà jùlọ láàrin ẹ̀dá Ádámọ̀ ni mo ní ó dà. Látìgbà tí mo ti wá gba orúkọ yẹn, áńgẹ́lì ìpè mi wá yọ sí mi pé ẹ wá wo aṣọ funfun ló máa wọ̀ o. Bó o bá ti ń wọ̀ ní gbogbo ìgbà, ní gbogbo ìṣẹ́jú, ní gbogbo àkókò, màá máa yọ sí ẹ, màá máa bá ẹ sọ̀rọ̀. Kódà níbi tó o ti rò pé mo lè bá ẹ sọ̀rọ̀, máa farahàn ẹ. Nítorí ṣé mo mọ̀ pé nínú mímọ́, nínú ẹwà, nínú funfun ni Ọlọ́run ń gbé. Mo ní mo mọ̀. Ó ní ṣé o mọ̀ pé àfínjú ọba tí ò fẹ́ràn ìdọ̀tí ni? Mo ní mo mọ̀. Ó ní níwọ̀n tó o bá ti ń pa òfin yìí mọ́ ní gbogbo ìgbà, wàá máa gbọ́, wàá sì máa rí. So àṣẹ látọwọ́ ẹ̀mí mímọ́ ni kí n máa wọṣọ funfun. Mo sì pa á mọ́, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àfínjú ọba tí ò fẹ́ràn ìdọ̀tí níbi tó mú mi dé lẹ́nu. Ọ̀fẹ́ láti wà ní ipò kan lórílẹ̀‐èdè yìí. Nigeria, my country. I love Nigeria. Àmọ́ bí ìlú yìí ṣe dáa tó, bá a ṣe lọ́lá tá a lọ́rọ̀ tó, ọ̀nà la ò ní, ọ̀nà nìkan ni ohun tó ń fi ìyà jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí n bá lórí ọ̀fẹ́ láti di ipò kan mú lórílẹ̀‐èdè yìí, tó bá kù 10 kọ́bọ̀ lọ́wọ́ mi, màá fi sínú iṣẹ́ ọ̀nà kí ọ̀nà yẹn ó lè rọgbọ, kó lè nítumọ̀. Nítorí tí ọ̀nà ò bá da, accident máa pọ̀, ikú máa pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó láṣeyọrí ní ìrìn àjò ògo nílùú Nàìjíríà, nínú wọn gan ọ̀nà ti gbẹ̀mí wọn. So tí n bá lórí ọ̀fẹ́, inú ọ̀nà ni màá ṣiṣẹ́ sí. Tí n bá jáde kúrò nínú ọ̀rọ̀ ọ̀nà yẹn, màá wá bọ́ sínú iná. Tí iná bá wà, táwọn èèyàn ń rókòwò ṣe dáadáa, tí ò sébi, tí ò síyà, Nàìjíríà dáa. Nàìjíríà. Ọmọ ẹ̀dá ènìyàn, ǹjẹ́ kí la lè ṣe tá a lè fi mórí bọ́ nínú gbọ́ yìí sàn yí ọmọ èèyàn lẹ́yìn òkú náà? Kò sí bí èèyàn ṣe dáadáa tó nílé ayé, ní kété tó bá ti papòdà, ọ̀rọ̀ oríṣiríṣi ni wọ́n máa sọ lẹ́yìn ikú ẹ̀. Ìbádá ìbásàn, àmọ́ ní àròjinlẹ̀ lórí gbogbo ohun tó bá ń tẹnu wá jáde, ká má bàa ti bi ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí kò ti wá. Ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ láìkí fídíò yìí, ẹ fèrò yín sí comment, kẹ́ sì máa bá mi share ẹ̀ sórí gbogbo ayélujára.